Wọ́n ti sọ fún yín, wọ́n ti sọ fún yín. Wọ́n sọ fún yín. Kí ló dé? Àyà lọ ní ẹ̀sìn pé ayé ti rẹ̀. Ìyá tí wọ́n náà wọ ìjà Buhari o. Ìyá oníjà Buhari yín ṣe rí báwọn. Ó gbà ìyá oníjà bù. Àbẹ́ ìrí wọn ni. Wọ́n ti gbé wọn sí ra. Wọ́n sọ fún yín ogbè láti ká yìí. Ẹ wo. Ẹ̀rí kí ni wọ́n kò? Ẹ má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀. Ẹ má bọ̀. Tó bá gbé kalẹ̀. Tó bá gbé kalẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Kàámà kẹ́kẹ́kọ́. Ẹ mà pé iná mà pé ìkọlẹ̀ ní lọ́rin yìí só ti yé. Ṣé rí báyìí? Ìdíjì lọ́rin. Ìtàṣe lọ́rin ni. Ìtàṣe lọ́rin ni. Ìtàṣe lọ́rin ni. Ìtàṣe lọ́rin ni. Ẹni díjì lọ́rin, ìtàṣe lọ́rin ni. Ìtàṣe lọ́rin ni. Ẹni díjì lọ́rin, mo léyìn lọ́rin. Ó dáa, ìtàṣe lọ́rin ni. Ó tún ní díjì lọ́rin ni ọ́. Sórí láì nìsí. Mo ti ká already. Mo ti ká sẹ́ni kó ṣe. Mo ká dáadáa. Ní mo léyìn lọ́rin. Kí ló dé? Ọjọ́ oṣù kìíní. Sí, ẹ̀yin kó bẹ̀ wọn àbí? Ẹ̀yin ò sí ẹ̀rí kankan rò. Ìwọ̀n ló ní wọn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ má jáde bàbá o. Torí Ìlọrin lẹ́wà. Ẹ ní bàbá wa. Ó yẹ kó bẹ̀ wọn. Ẹ má kó bẹ̀. Ó yẹ má kó bẹ̀ nílọrin lẹ́wà. Ó yẹ má kó bẹ̀. Ó yẹ má kó bẹ̀. Ṣé Ọ̀ṣun ni ayé ni? Ọ̀ṣun ni ayé ni. Yìí bá kíní ìhùn jẹ́ máa yín lọ́wọ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ó yẹ kó bẹ̀. Ẹ kó bẹ̀. Ẹ kó bẹ̀. Ẹ gbọ́ ni. Ó yẹ kó bẹ̀. Ṣé gbọ́rọ̀ ni? Ìyá Ọlọ́ṣun. Subhanallah. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Ẹ wò wọ́n o. Ẹ wò wọ́n o. Ẹ gbọ́rọ̀ bí? Yé máa fọ yín lọ́kọ̀ mi jẹ́ wáyé ní sí o. Subhanallah.